Àṣàbí jèbúrẹ́. ayé èbúrẹ́ ò ní dá ayé ẹni tó lè búrẹ́ kò ní dá. Akí oṣó kan ṣoṣo. Àjò rẹ̀ náà lákòókò sí lákòókò ń ṣe ya. Ẹ wá wo fún eléyìí tẹ́ ṣe gbogbo yín lè kábàámọ̀ rẹ̀. Ẹ̀mí yín yóò lọ sí ọ. Bí gbogbo yín ni wọ́n mú lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n mú yín. Ẹ ní ṣerú ẹ̀ mọ́. Ẹ ní. Sàǹgbà kọ́ ẹ bá mi bẹ̀. Ẹ wọ̀. Gbogbo yín ẹ bá mi bẹ̀. Jésù kígbe òní ẹgbàá tó tọ́. Jésù kígbe òní ẹgbàá tó tọ́. Òrìṣà tẹ́gbẹ́ kalẹ̀ tẹ́gbẹ́lé ìhàlẹ́nu máa lè bọ̀ kùtẹ́ tójúlé. Jésù kígbe òní ẹgbàá tó tọ́. Ẹ ronú ẹ pìwàdà. Ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Ẹ ronú ẹ pìwàdà. Jésù kígbe. Ẹ wá sọ́dọ̀ Jésù. Ẹ ronú ẹ ẹ̀yin ará àdúgbò yìí. Ẹ ronú ẹ pìwàdà. Ẹ fàyè yín fún Jésù Olúwa. Jésù fẹ́ràn yín o. Bí mo ti máa ń lálàá ní gbogbo ìgbà ni aláǹ sì ti wá di lemọ́lemọ́ èyí ò ló ṣe mí ń kàyéfì gbogbo ìgbà ń ríra mi màá múra dáadáa ń sì tún wá gbàsó oògùn lé ń wà máa laago gbàlà kò yé mi tó. Àmọ́ ẹ fọkàn balẹ̀ mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín nígbà wo gan-an lẹ fàyè yín fún Jésù. Tí mo fàyè mi fún Jésù. Bẹ́ẹ̀ni. Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ lábúlé wa. Olúpẹ̀ mo pè o, olúpẹ̀ mo pè, olúpẹ̀ mo pè. Ẹ pè náà. Ibi afẹ́ gbígi sí. Ìkíni ti wù ń bẹ́ẹ̀. Ó ti wù. Àbúrò rí pé nǹkan ńlá ni ìwọ wá gbé. Obìnrin takuntakun. Ẹ̀yàwó ẹ mọ̀ kú sẹ́. Àṣàbí òòṣà. Èmi nà. Ẹ dákun bo ẹ bá ṣẹ́ dé. Ìwọ náà là ń dúró de. Ibi afẹ́ gbígi sí igi ti lálẹ́ wù mí. O tún ń béèrè. Ìtajà ọ̀jẹ̀. Èṣù ti ṣe. Èṣù ti ṣe o. A ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sínú gbá. Àtàǹpàkò rẹ̀. A ti gé àtàǹpàkò rẹ̀ méjèèjì. Ọ̀tún àti tòsì. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn náà sì rèé a tún ti gbarun orí rẹ̀ pẹ̀lú. A jẹ́ ìpè ni bí orí ọmọ ẹran ò bá burú nu gbó kí ọmọ ọdẹ ò ní dùn nù lẹ́nu. Ẹ dákun mo fẹ́ wo ẹran toró ní iṣẹ́ kan tí ń èjò. Bẹ́ẹ̀ni tiẹ̀ rí. Ìbẹ̀ nílẹ̀ wù. Ẹ dákun ẹ yọ. Á pè náà. Ìwọ mójú ajẹ́ kò ní sọ. Àbó rí. Sàǹgbà fún Akí oṣó. Ẹ̀yin àwọn olú àjẹgbàgbà. Èmi ló dé. Ẹbí mo ṣe fún yín ẹsẹ̀ wọ́n mo sẹ̀yìn ṣé ẹ pẹ́ máa kí oṣó ni ẹ pẹ́ máa kí oṣó lẹ̀ ọ̀pẹ náà Olúwa. Àṣàbí jèbúrẹ́. Ayé èbúrẹ́ ò ní dá ayé ẹni tó lè búrẹ́ kò ní dá. Akí oṣó kan ṣoṣo. Àjò rẹ̀ náà lákòókò sí lákòókò ń ṣe ya. Ẹ wá wo fún eléyìí tẹ́ ṣe gbogbo yín lè kábàámọ̀ rẹ̀. Ẹ̀mí yín yóò lọ sí ọ. Bí gbogbo yín ni wọ́n mú lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n mú yín. Ẹ ní ṣerú ẹ̀ mọ́. Ẹ ní. Sàǹgbà kọ́ ẹ bá mi bẹ̀. Ẹ wọ̀. Gbogbo yín ẹ bá mi bẹ̀. Ẹ wọ̀. Àwòrò. Kò jọ mí lójú. Ilé ti jẹ́ bó bá sì sẹ́ pé òun ò ṣe mọ́. Ní pé kí n forí rẹ̀ tún kí n sì lọ fi jóògùn láyà ni. Àgọ́ àwòrò. Ẹni tó bá ṣe tẹ́nìkan ò ṣe rí. Ojú rẹ̀ ó sì rí nǹkan téèyàn ò rí rí. Àṣàbí ti rógo. Ó rógo. Àṣàbí ti rógo. Ó rúgi oyin. Ó rí ojú fojú rẹ̀. Àṣàbí ti rógo. Sí ọ. Olúwawo ti kú. Mo fẹ́ lọ túbọ̀ kábíyèsí náà ṣàgbáfọ́ ẹ̀kọ́ mo fẹ́ dà fún Màmá ṣé bó ṣe rí nu? Bẹ́ẹ̀ ni pásítọ̀ bọ́rọ̀ yẹn ṣe rí gan-an nìyẹn. Lẹ́yìn ọjọ́ bíi mélòó kan ní ọ̀rẹ́ ọmọ mi ló wá mú mi
tó mú mi wá sílùú Ìlọrin òun náà ló mú mi wá sínú ṣọ́ọ̀ṣì yín. ó mà ṣe o màmá ìjọ lẹ darapọ̀ mọ́ ẹ ò darapọ̀ mọ́ Jésù tí ń sọkọ ìjọ ìgbé ayé láì ní Kristi àdánù ni màmá mo gbàdúrà wípé gbogbo ohun tí òkùnkùn ti gbà lọ́wọ́ yín Ọlọ́run yóò dá padà fún yín ní ìlọ́po ìlọ́po. Àmín o. ǹjẹ́ ẹ gbàgbọ́ pé Olúwa lè dá padà fún yín ní ìlọ́po ìlọ́po? Mo gbàgbọ́ ṣé tiẹ̀ wá rí nǹkan tó wá dùn mí jù tó bà mí nínú jẹ́ jù nínú ọ̀rọ̀ yìí ni pé tó bá ní èèyàn ṣiṣẹ́ takuntakun aláwo tó ṣiṣẹ́ takuntakun jù nínú ìlú wa èmi Àṣàbí ni gbogbo agbára mi mo ṣiṣẹ́ mo sìn wọ́n tọkàntọkàn ṣùgbọ́n páìtọ́ ìgbà tí wọ́n máa ṣe fún mi ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ yìí pé gbogbo ọjọ́ tí mo lò gbogbo agbára tí mo lò òfò àtàsán náà ni gbogbo ẹ̀ já sí. èyí tó tún wá burú jù náà ni ọmọ mi Akínọsọ. ẹ má sunkún mọ́ síbẹ̀ ẹ ti nígbàgbọ́ nínú Jésù ó ṣe tán láti dá gbogbo kó lọ yín padà. tẹ́rí ohun tẹ́ ẹ̀ kan nílò ní wípé kẹ́ ẹ fàyè yín fún Jésù torí pé kò sẹ́ni tó lè sin ọ̀gá méjì. gbogbo ìgbé ayé àtijọ́ ẹ gbọ́dọ̀ gbàgbé ẹ̀ pátápátá kẹ́ ẹ wá di ẹ̀dá titun nínú Jésù torí pé a kọ́ wípé bí ẹnikẹ́ni bá ti wà nínú Kristi Jésù ó di ẹ̀dá titun ohun àtijọ́ ó ti kọjá lọ kíyèsí ó sì di titun. àwọn ìgbé ayé àtijọ́ yẹn ẹ̀yin láti gbàgbé ẹ̀ nígbà náà òun ni Jésù ó wá dá gbogbo ìkólọ yín padà ìgbé ayé yín yóò wá di àtúnkọ àti àtúntò nínú Kristi. ǹjẹ́ wá ṣe tán báyìí láti fàyè fún Jésù báyìí? Àbí? níwọ̀n gbàtọ́ ẹ ṣe tán ẹ jẹ́ ká gbàdúrà. èmi nìkan tán bàbá ò ṣeun o. ọkàn mi dẹ̀ balẹ̀ ara dẹ̀ tù mí ayọ̀ yẹn á sì wà láti inú ọkàn mi wá. Jésù ò mà ṣe o àṣé báyìí ló dùn tó kí ni mo wá ń fà àkókò ṣòfò fún látijọ́. Olúwa ó ṣeun Olúwa ó ṣeun Olúwa ó ṣeun ìfọkànbalẹ̀ tí mi rí nínú awo mo rí nínú Jésù. Jésù. màmá ẹ kú àdúrà o. ẹ kú àdúrà. ẹ gbà mí kí mo rí sójú mi tàn mí jẹ ni Akínọsọ kọ́ yìí Akínọsọ Akínọsọ Akínọsọ. Akínọsọ pàìtọ́ bó ló ṣe jẹ́ ẹ káàbọ̀ bá mi Akínọsọ. Ọlọ́run ti dá gbogbo ògbó. pàìtọ́. Màámi, Akínọsọ. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Akínọsọ. tó gbà mí nígbà tí òkùnkùn fẹ́ gbé mi mì. Ọ̀dọ̀ yín ni mo fẹ́ máa bọ̀ láti wá sọ ìrírí Ọlọ́run fún yín. Nígbà náà ni aláwo àdúgbò náà tí wọ́n tún gbé mi. Nígbà náà ni wọ́n tún gbé mi. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó lo ọ̀rẹ́ mi fún mi láti gbà mí là nínú àwọn òkùnkùn yìí àti láti gba ẹ̀yin náà. Ọlọ́run ọ̀rẹ́ mi ò ṣé o ṣé mo dúpẹ́ o pásítọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o àmá mi gbogbo ògo àti ọlá jẹ́ ti Ọlọ́run. Màmá gbogbo ògo jẹ́ ti Ọlọ́run tí kò jẹ́ kí èmi àti yín kó lọ sínú wàhálà yẹn kò rọrùn ṣùgbọ́n Ọlọ́run kó wa yọ. ẹ ṣeun ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣeun gan. a kí yín kú àbọ̀ sínú agbo ìgbàlà àti sínú ẹbí Ọlọ́run. mo gbàdúrà wípé ọ̀nà ìgbàlà tí ẹ ti mọ̀ yìí ẹ ò ní padà. Àmín àmín lágbára Ọlọ́run yóò dì yín mọ́. àmín. sẹ́yìn àti wáyé pé Kristi lérè. ìbá ṣe pé mo mọ̀ láti jọ́ yìí kí ni bá máa fàkókò ṣòfò fún. So mọ́mì nísìnyí mo fẹ́ ká wá change nǹkan kan nítorí pé a ti wà nínú Kristi. Bíbélì sì ti fi yé wa wípé bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó ló ti di ẹ̀dá tuntun. Ó ní kíyèsí ohun àtijọ́ ti kọjá lọ léyìí tó túmọ̀ sí wípé èmi kì í ṣe Akínọsọ mọ́ bí kò ṣe Akínolúwa. Ẹ̀yin kì í ṣe
àṣàbí ò sàmọ́ bí kò ṣe àṣàbí aládùúrà torí pé ẹ̀yin ni ẹni tí àdúrà rẹ̀ gbà. Jésù mo dúpẹ́ pàìtọ́ ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣeun gan ni o pàìtọ́ ẹ mọ̀ ṣe o ẹ ṣeun o ẹ ṣe o ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ Jésù Olúwa ó ṣeun.